أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراط المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين dúpẹ́ fọ́lọ́run bá àfihàn fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọpẹ́ wa kọ́lọ́run bá kó gbà lọ́pẹ́ fún wa ìyìn tá a ṣe náà kọ́lọ́run bá kó wọ́n sábà mú bá Ànábì wa ní ìgboro Medina. À ń fi àsìkò yìí kí gbogbo àwọn olólùfẹ́ wa gbogbo mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè ayé pátápátá pé a kú àmójúbà oṣù àwẹ̀. Àwa tá a fi ti gbọ́ àwa tá a sì jẹ́ pa tó ná ojú sókè náà ta ní káwò pé ṣé tó tọ́ ni oṣù yọ àbí kò yọ tọ́lọ̀ ní pé ká rí àtàwa tá a rí àtàwa tá a sá ti láníyàn pa fẹ́ gbà. Ọlọ́run kó mọ́sà ìwọ́lá ìfẹ́ tó ń bẹ láàrin pẹ̀lú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó jẹ́ kí ẹ̀mí wa tí ó rí tó gbọ́ tó sì bẹ̀rẹ̀ kó jẹ́ kí ẹ̀mí wa náà kó jẹ́ kí ó gbàjá. Wọ́n wá fi lè ṣe àgbámọ́ tí yẹn gbà lórí èdè ọ̀kan náà lèèyàn gbà tí kò ní gbà mọ́. Bó bá jẹ́ pé ọwọ́ tẹ́lẹ̀ náà ní ọba ṣe gbogbo ìgbà tí ọba já sí Ọlọ́run ṣe wá lẹ́rú tí ọmọ jẹ́ ẹrú tí wà tẹ́wọ́ gbà kí o sì ká iṣẹ́ rere mọ́ wa lọ́wọ́ inú tá à ń bá ń ṣe kọ́nà ọba kọ́ mọ́ kọ́yìn sí wa. Mo ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí Ọlọ́run ní kí wọ́n padà ní access àti lè mọ̀ pè mí látara àwọn àbúrò mi látara àwọn olólùfẹ́ mi àti látara ìyàwó mi and try láti get across mi ọ̀rọ̀ sí ní wò ṣùgbọ́n mi ò ní fẹ́ lọ jù lórí rẹ̀ torí pé a ti rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti pè mí lórí tí ń lọ pẹ̀lú mi pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Ohun tí mo máa ń sá fún jù tọ́pọ̀lọpọ̀ ọmọ ni pé agbọ̀ràn dùn mo máa ń sá fún torí ẹni tó bá fẹ́ gbọ̀ràn rẹ dùn tí a ò bá ṣọ́ra nínú kọ́lọ́rí kọjá àlà tàbí kọ́ mọ́ ṣètò tí ò bá ṣètò yóò jìpa rẹ̀ wájú Ọlọ́run pé òun ló lóun fẹ́ gbìjà rẹ̀ òfin ilẹ̀ fọlọ́run ọba tó bá tún wá ṣiṣẹ́ tó bá tún wá lọ rí kọjá àlà yóò tún máa jẹ́ ìbánilẹ́jọ́ fún olúwa rẹ̀ wípé èèyàn ló fẹjọ́ sùn wípé ohun tóun fẹ́ kàn ṣe fún èèyàn nìyí ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe ọkọjá àlà. Látàrí nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi lúlú Ògbómọ̀ṣọ́ mo fẹ́ kí gbogbo nǹkan lọ́mọ pé Zubairu Muhammad Taofeek tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní 2021 nínú à ń kọ̀wé nínú à ń wà láàfíà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bó ti ṣe bẹ̀rẹ̀ a ò fogun àfìjà a ò fi gbogbo rẹ̀ a ò fi ṣe ṣùgbọ́n torí pé àwọn tí Ọlọ́run ní kí ọ̀rọ̀ yìí kó fi sí ọ̀dọ̀ wọn mo fẹ́ fi dá wa lójú wípé àwọn tí ọkàn wọn dúdú tẹ́mi wọn ò mọ́ ìlọlọ́run pawápọ̀ pẹ̀lú wọn tó yẹ pé inú wọn ti tán náà a ó gbé a ó ṣe báyìí a ó rí báyìí náà ti gbé tọlọ́pàá òṣètò ọlọ́pàá náà ti fi bẹ̀rẹ̀ ìrìn àjò òun náà là ń fi ṣèrìn àjò tá a fi wá débi tí a bá dé yìí. Mo fi Ọlọ́run ọba búra fún yín wípé ìrìn àjò tí mò ń rìn ìbọ̀ òun náà ni mò ń rìn ìbọ̀ mi ò sì ní gbẹ́sẹ̀ kúrò ìrìn àjò tí mò ń rìn ìbọ̀ ni mò ń rìn ìbọ̀ mi ò sì ní gbẹ́sẹ̀ kúrò ìrìn àjò tí mò ń rìn ìbọ̀ ni mò ń rìn ìbọ̀ mi ò ní gbẹ́sẹ̀ kúrò. Ìwọ Ọlọ́run tó bá jẹ́ pé mo bá ń ṣe torí ìparun fún ìlú Ògbómọ̀ṣọ́ ni àbí mo bá ń ṣe ní ìparun fọmọlàkejì ni má jẹ́ kémi Zubairu Muhammad Taofeek kí n rí ìparí Ramadan yìí. Kílẹ̀ tó fẹ́ ẹ̀yin náà lẹ sọ pé tá a bá ti sọ pé wallahi tallahi Ọlọ́run ti gbọ́ ó ti gbà ẹni tẹ́ bá sì fi lè sọ pé wallahi tallahi fún tó bá sọ pé wọn bá tún gba wallahi tallahi ó tún ní ìjì àwọn àjọ náà bá wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa tí mo bá ní àdìọ́ kankan lórí aburú nílùú Ògbómọ̀ṣọ́ àbí ìlọsíwájú Ògbómọ̀ṣọ́ àbí láti dá wàhálà alẹ́ kan sílẹ̀ sí Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ká mi nílẹ̀ gẹ́gẹ́ bí Abacha ti lọ rí gbàdúrà tó ní kí wọ́n bó ń lo Kùránì gbàdúrà kálẹ̀ káàkiri nígbà tó yẹ pé ó fẹ́ jẹ́ problem fún wa ní Nàìjíríà Ọlọ́run sì mú kó lága láti pé kí ọmọ Nàìjíríà kò lè bá ní àlàáfíà ara nígbà náà láti pé kí ogun kó wọ́n bá ṣẹlẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ da ogun lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá wa ká wọn kúrò nílẹ̀
gbogbo ẹni tí máa sì ń fẹnu ṣáàtà àwọn èèyàn kálẹ̀ káàkiri. Mo ti sọ kíní kan nínú àwọn group tí mo wà nínú WhatsApp group mi, mo sì tó fẹ́ tún sọ. Àwọn nǹkan mẹ́ta ni mo tọrọ fún gbogbo àwọn tó bá wá aburú fún ìlú Ògbómọ̀ṣọ́, tán bá sì wá aburú fún mi, àbí tán bá dàníyàn burúkú sí mi, àbí tán bá hùwà aburú sí mi tí ọkàn tiwọn náà sì mọ̀ wípé nǹkan táwọn ń ṣe yìí ọ̀dà, tán wọ́n á kọ̀ tí wọ́n wá gbẹ́sẹ̀ kúrò lórí nǹkan tí wọ́n ń ṣe tí ọ̀dà, tán wọ́n á ṣe níṣe pé mo sáfẹ́ kí ìyà kó jẹ Zubairu Muhammed Taofeek ni. Mo dẹ̀ fẹ́ kẹ́ lọ rí mọ́ kíní kan pé tí Ọlọ́run bá ti fìyà jẹ ẹ̀dá, gbogbo èyí tí ẹ̀dá bá ṣe ó kàn ń dára rẹ̀ láàmú ni. Torí pé kíni ẹni tó ń fìyà jẹ tó bá fọ̀rọ̀ rẹ̀ mọ́ Ọlọ́run ọba, àdápadà ìyà náà àrọ́mọdọ́mọ rẹ̀ ò ní bọ́ nídìí ẹ̀. Nǹkan mẹ́ta ni mo tọrọ fún gbogbo àwọn tó wá burú fún mi, àtàwọn tó pètèpèrò burúkú fún mi, àtàwọn tó ń wọ́nà ìbàjẹ́ fún mi, ìbanilórúkọ jẹ́ àti yẹ̀yẹ́ mi àti pé káwọn rẹ́yìn mi. Mẹ́ta ni mo gbà lérò fún wọn, fún gbogbo ẹni tó bá tó ń wá aburú fún àwọn olólùfẹ́ òdodo nílùú Ògbómọ̀ṣọ́ pátápátá. Ìkan nínú rẹ̀ ni pé ẹni tí wọ́n fẹ́ràn jù nínú ọmọ kó tó dọdún tí ń bọ̀ wọn ò gbé bọ̀lẹ̀, tí ọmọ jẹ́ ìbànújẹ́ ọkàn fún wọn, tọ́lọ́hun fún wọn ní sàtífíkẹ́ẹ̀tì ìbànújẹ́ yẹn báyìí, tí ó pé ní wọ́n mọ̀ rántí tó ń fi wọlé Ọlọ́run ọba. Tó bá jẹ́ pé ọlá ní inú tọ̀hún bá wá ní, tí ń fọlá yẹn tí ń fi ń lá àwọn èèyàn lójú, Ọlọ́run nígbà tí ọba ìdí ọdún tí ń bọ̀ bá wa kí ọlá ń bọlẹ̀ káyé ọmọ rí ọlá lára wọn mọ́. Tó bá jẹ́ pé agbára náà náà bá ní, ibo lágbára wà, owó náà ni wọ́n ń pè ní agbára. Owó Ọlọ́run sọ àlùbá sínú owó wọn. Nígbà tí àlùbá bá wá bá owó wọn ọ̀hún, ìwọ Ọlọ́run ọba àrọ́mọdọ́mọ wọn jẹ́ ká máa fi wọ́n máa fi pìtàn aburú. Mo sì tún bẹ Ọlọ́run ọba, ẹlòmíì nínú yín ní ìṣe ọmọ sọ pé yóò sì pera rẹ̀ ní mùsùlùmí nínú oṣù Ramadan, gbọ́ bí tí ṣe ń sọ̀rọ̀. Ṣé tó bá ṣí Kùránì ní ìsìn, tó bá ṣí ibi tí èpè wà nínú Kùránì ní ìsìn, tó bá ṣí ní ìsìn ọ̀sùn pẹ̀lú torí pọ̀ wà nínú Ramadan ní ìsìn, ó fò kọjá. Ó ní fò kọjá, ó kéènì. Èmi náà ń ké tírà tèmi jáde fún yín nìyẹn bó ṣe rí. Gbogbo àwọn tó gbé pèsèpèrò burúkú lé mi lórí, àbí tán ní èròǹgbà burúkú lé mi lórí, mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà mo tọrọ fún wọn. Tó bá jẹ́ pé ní tí ò tí ì níláárí ni kò ní níláárí mọ́, yóò mọ lé ni kò ní bá. Fídíò ìfẹ́ dàbẹ̀ ni pé fídíò èpè, ó fẹ́ dàbí fídíò ìbínú. Kì í ṣe èpè, kì í ṣe ìbínú. Wàláì mo fi Ọlọ́run bá búra fún yín, kì í ṣe èpè, kì í ṣe ìbínú. Kí ni reason? Mo jókòó pẹ̀lú bàbá tó bí mi several times nílé kí n tó dé, kí n tó padà wá sẹ́kù, ní ọwọ́ láti àwọn èèyàn fi ń gbà mí lójú. Torí pé wọ́n gbé mi, wọ́n gbé handcuff lé mi lọ́wọ́, kí handcuff bọ̀ mí lọ́wọ́ láti Ògbómọ̀ṣọ́ wá sí Ìbàdàn. Wọ́n ṣe gbogbo ẹ̀, mo tún sọ jáde fáwọn èèyàn mi nínú voice note. Wọ́n torí rẹ̀ wọ́n seize fóònù mi. Di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ìmọ̀ ibi táwọn fóònù mi méjèèjì wà tí wọ́n gbà lọ́wọ́ mi, tí wọ́n seize ẹ̀. Ìmọ̀ bófin Nàìjíríà ló pa bẹ́ẹ̀ láti pé kí wọ́n ṣe. Mi ò pààyàn, mi ò sì dá wàhálà kankan sílẹ̀. Àmọ́ torí àwọn tán ń ṣe bí, tá ń sáré wípé wọ́n ń ṣe bí, tá ní pé ẹ má ṣe bí mọ́, ẹ má ṣe bí mọ́, ó rí báyìí, kò dá báyìí, kò ṣe báyìí, tá ń wí, ó ká wọn lára, wọn ò fẹ́ kí a sọ ọ̀rọ̀ mọ́. Ìtumọ̀ tí mo fi tún aṣọ yìí wọ̀ láti fi sọ ọ̀rọ̀ tí mo sọ yìí ni pé gbogbo ọjọ́ tó lọ́n bá ti ní kí n wọ aṣọ yìí, kìí ṣe pé báyà mo fi, kìí ṣe pé báyà bí àwọn táwọn òyìnbó máa ń pè ní superstition, wípé nínú ìmọ̀ mú mi rántí pé aṣọ yìí náà ló wà lọ́rùn mi níjọ́ táwọn Flip TV ta interview mi ní Island, tí mo fi sọ fún ẹ pé gbogbo nǹkan tí ń dà àwọn Ògbómọ̀ṣọ́ aṣọ ìtànù ni. Ibi ìtàn tá a fẹ́ máa sọ, mo ní booking pẹ̀lú àwọn Flip TV pé ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, ìgbà náà mi ò tí pé máa mọ̀ ṣe fúnra mi. Ọ̀sẹ̀ mẹ́wàá gbáko ni màá fi ṣàlàyé fún wọn bó ṣe ń lọ, tá a fi sọ ìtàn Ògbómọ̀ṣọ́, tá a fi sọ ta ló dáa, ta ni ọ̀dà, ta ló ṣe tó ṣe. Láàárín ìgbà náà, ìgbà tí ó fi tọ́sẹ̀ méjì, ní làwọn tó lérí lọ rí lérí pé àwọn ò gbé mi. Táwọn bá sì gbé mi, ìlú wọ́n bẹ̀bẹ̀ tì, táwọn ò ní gbà kan sọ mí lẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n padà ṣe bẹ́ẹ̀, but n ta fi wá dúpẹ́ fọ́dọ̀ Ọlọ́run bá ní pé Ọlọ́run ò pé kí n gbé ẹnì kankan dìde.
láti lọ rí bá ẹnì kankan láti lọ rí bẹ̀bẹ̀ fún kankan. Àjọsọ àjọyé ń bẹ láàrin mi pẹ̀lú àwọn tọ́lọ̀ ní kọ́rọ̀ pa wá pọ̀ níjọ́ náà. Mo ti padà rí lé àwọn lẹ́tà yẹn, mo ti mú lẹ́tà yẹn jáde níbi tí mo fi sí l'Ógbómọ̀ṣọ́. Mo tún kà lórí pé a wá àlàáfíà fúnra wa, a ò ṣẹjọ́ mọ́. A tún kọ́ntínú ẹjọ́ yẹn lábẹ́ ibì kan. Wọ́n sì bá mi ṣe ẹjọ́ fún ọdún kan àtoṣù 5 ni mo fi ń lọ mo fi ń bọ̀. Kan fún wa lóṣù, kan fún wa lọ́sẹ̀ kan fún wa lọ́sẹ̀ méjì, kan fún wa lóṣù kan, omi oṣù méjì tá ń lọ. Ọdún kan àtoṣù 5 iná fi ń bá mi ṣẹjọ́. Àwọn tán torí rẹ̀ pé káwọn á gbé mi níjọ́ náà lọ́hùn, tí wọ́n bú mi, tí wọ́n bà mí lórúkọ jẹ́, tán gbé mi sórí social media kálẹ̀ káàkiri, tán pé káwọn èèyàn máa bú mi lọ sílé wa lọ rí condemn mi, ọmọ àlè ni mi sọmọ ọkọ, blackmailing, everything. Wọn ò yọjú kóòtù o. Tí wọ́n bá ń purọ́ pé torí ẹnìkan àbẹ́ ìṣẹ́tẹ̀ nìkan làwọn fi ń ṣẹjọ́, wàláhì irọ́ ni wọ́n ń pa. Torí pé mo ní voice note mi tí wọ́n ti ń sọ wípé àwọn ò fẹ́ wọlé ẹjọ́ ni. Ẹ ò fẹ́ wọlé ẹjọ́, ẹ sì fẹ́ kí àwọn ọlọ́pàá máa fìyà jẹyàn. A jẹ́ pé ẹ ti máa sọ fáwọn ọlọ́pàá pé ẹ lọ bá wa fìyà jẹ, a máa ò ní wọlé ẹjọ́. Wọ́n ní wọ́n torí rẹ̀ ẹ jẹ́ káwọn mú orúkọ mi àbí nǹkan mi kan máa fi jáde. Different type of strategies ni wọ́n ń ṣe láti wípé wọn ò fẹ́ káyé ọmọ nǹkan tí wọ́n ń ṣe. Béèyàn bá lòun farapamọ́, só lè farapamọ́ fọ́lọ́hun. Ẹ wá tún wá wọ́nà tẹ́ ẹ lè ṣe láyé yín, ẹ ò rí, ẹ wá ń lọ rí blackmail mi pé èmi fẹ́ kó terrorist wọ ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn tán ń kó àwọn èèyàn oríṣiríṣi wọ ìlú tán ń ṣe tó wù wọ́n nílùú Ògbómọ̀ṣọ́. Àwọn ọlọ́pàá ò pa wọn rí wọn. Nígboro Ògbómọ̀ṣọ́ ní ìsìn, police area command office ó ti di police post mọ́ wa lọ́wọ́ l'Ógbómọ̀ṣọ́. Ìtumọ̀ tó fi di police post mọ́ wa lọ́wọ́ l'Ógbómọ̀ṣọ́ ni pé ọmọ Ògbómọ̀ṣọ́ ò lè lọ s'Ógbómọ̀ṣọ́ ní ìsìn kó lọ fẹjọ́ ẹnì kankan nínú àbáwọn tá à ń jọ ń fa nǹkan kó lọ fẹjọ́ sùn. Nǹkan tí wọ́n mọ̀ wí fún wa ni pé àwọn ò ní bá wa gbọ́ ẹjọ́ wa, ẹ máa lọ sí Ìbàdàn. Ìbàdàn náà ná ti wá kí handcuff bọ̀ mí lọ́wọ́ tán, kí handcuff sẹ́yìn ọwọ́ mi tán, sọ ọwọ́ mi sẹ́yìn báyìí. Tó jẹ́ pé nígbà tí a fẹ́ dé odò ọba àbí lódò ọba tí mo ní handcuff yẹn ń dà mí láàmú lọ́wọ́, lẹ́dọ̀ ọwọ́ mi padà síwájú. Ẹ ṣe tán fi gbé mi dé Ìbàdàn nìyẹn. Adé ọ̀hún, wọn ò fi pépà ẹyọ kan báyìí kan fi hàn mí pé petition tẹ́nìkan kọ nìyí. Wọ́n sì bẹ̀rẹ̀ sí máa interrogate mi nìyẹn. Kí n máa sọ tẹnu mi, kí n máa kọ tẹnu mi. Mo kọ́kọ́ ní sùúrù pé ó dìgbà tí mo bá rí lọ́ọ̀yà mi kó tó di pé màá sọ tí màá sọ. But mo gbà ká mú láti pé kí n máa sọ ìbàtẹ́jọ́ pọ̀ tí n tèmi ń sọ tó fi mí lọ́kàn balẹ̀ tó dá mi lójú. Ṣùgbọ́n along the line, ọ̀nà tó tún fẹ́ máa gbà yọ sí mi yàtọ̀ sí, torí pé mi ò mọ túmọ̀ tán fi wá gbé mi di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, lágbájá ló rán wọn wá gbé mi, wọn ò sọ. Ṣùgbọ́n èmi Ọlọ́run ti fi ẹ̀mí àti ìṣesí wọn, àwọn ọlọ́pàá náà ná padà wá fi ìṣesí hàn wípé àwọn ń ṣiṣẹ́ àwọn kan ni. Ibi tá a lọ rí já sí ni wípé kí n lóde tí mo ní mo fẹ́ lo mọ́sálásí lọ́ndì 24, 25 and 26. Ẹ̀yìn báyẹn, ibo ni mo ti rẹ́ni tí mo ní mo fẹ́ pè láti ìlú Cairo láti wá ṣe wáàzí ní Ògbómọ̀ṣọ́. Èròǹgbà tèmi nìyí. Àwọn kìíní yìí dààmú ìlú, wọ́n fìtínà ẹ̀mí wa. Tí a ò bá sọ̀rọ̀ la ò sọ̀rọ̀, tá a bá sọ̀rọ̀ náà kí ló dé tá a fi lè sọ̀rọ̀ náà, tá a bá sọ̀rọ̀ ta ní òkun latílẹ̀ tó kún fẹ́ bá wa gbọ́. Tèmi tí mò ń wí gan ní ìsìn, ta ló bá mi gbọ́? Ẹ̀yin tí ẹ̀ ń bá mi gbọ́ ni mo fẹ́ kẹ́ bá mi fi etí dáadáa, kẹ́ bá mi fi gbọ́. And more so, mi ò fẹjọ́ sùn látòrí pé mo fẹ́ ṣe fún agbọ̀ràn dùn pé mo fẹ́ pẹjọ́ kan ní àbí mi ò pẹjọ́ kan pẹ̀lú anybody.
mo ti ní access láti pé tí mo bá fẹ́ pe ẹjọ́ mo lè pe ẹjọ́ torí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ fóònù mi ń bẹ lọ́dọ̀ àwọn ọlọ́pàá láì sọ ìtumọ̀ fún mi pé ìtumọ̀ táwọn fi gba fóònù mi kalẹ̀ nìyí. Wọ́n gbé kí n máa wọkọ̀ lọ mo ń lọ Ògbómọ̀ṣọ́ ni mo ń trade lọ mo ń bọ̀ wọ́n sì gbé mi jókòó tó máa ṣe táwọn gbalé lọ tó bá sú mi máa lọ tí wọn ò kó fóònù mi fún mi di báyìí ọ̀nà iṣẹ́ ti tèmi àbí tí mo lè lọ àbí tí mo lè pe àwọn èèyàn wọ́n block ẹ̀ Aminto Properties mi ò lè gbé sórí kí n máa polówó ọjà orí fóònù náà ni màá ti polówó rẹ̀. Àwọn èèyàn sọ pé kí n ṣe welcome back mo ní mi ò ní ṣe welcome back bí iye ọdún tọ́lọ́run tó ní kan fún mi ní fóònù mi kí n fi wá wo òfin tó gbé fóònù mi kalẹ̀ tán fi ń dì kiri. Ọ̀rọ̀ tí mò ń sọ lè tún padà kọ́ wọn lọ́gbọ́n wípé kán lọ rí máa kọ ìwé lẹ́yìn kán lọ máa sọ nǹkan míì lẹ́yìn tí wọ́n kì bọnú ara wọn tí wọ́n sọ pé kíní kan but nǹkan tèmi mọ̀ ni wípé gbogbo nǹkan yòówù tí ẹ̀dá bá ṣe lẹ́yìn ọmọlàkejì rẹ̀ Ọlọ́run ọba tó dá gbogbo wa yóò bi wá léèrè. In tí wọ́n tún wá ń yà mí lẹ́nu jù ni pé gbogbo wàhálà tẹ tá ń fa nílùú Ògbómọ̀ṣọ́ ìta fi débi tá a dé àti ìtàn bá mi fa kò tí ì sí Christian kan tó tí ìwọ́nà ìpalára fún mi lórí ìrìn àjò yìí kò tí ì sí Christian kan tó tí ìwá ìṣubú mi àbí ìṣubú Ògbómọ̀ṣọ́ àbí oníṣẹ̀ṣe kan gbogbo ẹni tí wọ́n lò pátápátá tí máwọn ọlọ́pàá tán lò pátápátá mùsùlùmí ni wọ́n. Bọ́n bá sì fẹ́ rẹ̀yàn jẹ náà mọ̀ pé ọmọ ìyá ni wá nínú ẹ̀sìn ọmọ ìyá ni wá nínú ẹ̀sìn tí a bá jọjọ́ ọmọ ìyá nítòótọ́ nínú ẹ̀sìn ṣé a ò lè jọ jókòó láàrin ara wa kájọ sọ ọ̀rọ̀ láàrin ara wa ibi tó bá kù sí ibi tá a bá fẹ́ ṣàtúnṣe lórí rẹ̀. Irú àtúnṣe wo ni ọlọ́pàá fẹ́ ṣe tó kọjá irú èyí tí àwọn rọ́bìtà ń ṣe tó kọjá èyí tí àwọn special committee Supreme Council for Islamic Affairs tí wọ́n ń ṣe àyímọ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ti ṣe bẹ́ẹ̀ làwọn committee oríṣiríṣi tí wọ́n di pé wọ́n ń là kalẹ̀ láti pé kí wọ́n lè bá wa ṣe nǹkan lórí ìrìn àjò yìí tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Ṣebí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí la sọ wípé ìjà tó ń ṣẹlẹ̀ l'Èrúwà ní mọ́sálásí Èrúwà mufti gbogbo ilẹ̀ Ọ̀yọ́ pátápátá tó yẹ pọ́ mu Ògbómọ̀ṣọ́ ni ebọ́ ń bẹnu àwọn tọ́jọ́ jókòó tán lọ rí yanjú títí Èrúwà. Kí ló fà á tó jẹ́ pé a ò fi fẹnu kò láti pé ìta bá fẹ́ ṣe níbi náà ká fẹnu kò kọ́ pé orí ẹyọ kan náà láàfilé lórí. Ẹ̀yin ọlọ́pàá wa sọ pé kò sẹ́ni kankan tó fẹjọ́ sùn yín ìtẹ́yìn kan rí ni pé ẹ bá kíní kankan pàdé lórí WhatsApp group tó ń threaten life for your state wípé ó lè kọ́ọ̀sì mayhem kalẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí ó fi wá ran ìlú Ògùn tí ó fi wá ran Ọ̀yọ́ state. Mo wá ṣe ìbéèrè kan torí pé mi ò bá ti ṣe ìbéèrè yẹn àwọn ni wọ́n fi ọ̀rọ̀ ìmáàmù lé mi láhán torí pé ń bá wọn padà wá sọ pé kí ló dé tí mo fi ń dààmú ìmáàmù. Tẹ́lẹ̀ mi ò mẹ́ni tó wá gbé mi ṣẹ̀gbẹ́ mo ti sọ síwájú but nínú bí interrogation wọn fúnra wọn náà padà wá gbé ọ̀rọ̀ ìmáàmù wọlé. Kódà àfídẹ́bì tá a kọ tán fi ní kí n máa lọlé níjọ́ tá a kọ ọ̀wọ́ pé a ò fi orúkọ ìmáàmù Yunusa Toliat a ò kọ sínú rẹ̀ nírọ̀lẹ́ ẹjọ́ náà wọ́n ní mi ò ní lọ sílé àfi tí lọ́ọ̀yà bá lọ rèé tó kíní yẹn ṣe tó bá lọ rí fi orúkọ Yunus Toliat sínú ìwé yẹn ẹsìlẹ̀ ò gba ìpè lọ́dọ̀ ẹnìkan kan ẹsìlẹ̀ ṣiṣẹ́ fẹ́ nìkankan ẹni ẹ̀ ń wá láàfíà ìlú. Mo fi oṣù alápọ̀nlé tí mo wà yìí mùsùlùmí làwọn náà kọ́ lóun fi ọlá oṣù àpọ́nlé yìí kó fi bí èmi pẹ̀lú wọn off record ni wọ́n ń sọ fún mi pé ọ̀la ni Jímọ̀ n táwọn ń fẹ́ ni pé kí n lọ rèé kírun ní mọ́sálásí Jímọ̀ lẹ́yìn Yunusa mo ní mi ò ní lọ. Wọ́n ní ṣe torí pé mò ń bẹ̀rù kan mọ́ nà mí ni mo ní ẹni tí ó lù mí ẹni tẹ́mi náà ó lù á sì ráwọn èèyàn gbìjà ni yóò dìjà gbòòrò in tí mò ń sá fún náà lẹ́ẹ̀ padà wá sọ pé ẹ ti sọ pé lọ́ba níkà fẹ́ dà lúrú ó sì ti dà lúrú. Mo ní mi ò ní lọ abásọ̀bọ̀ ṣùgbọ́n nígbà tí mo ti wá rí i pé iṣẹ́ Yunusa ni wọ́n ń ṣe ẹ kàn ní ká mọ́ sọ̀rọ̀ rẹ̀ mọ́ ni ẹ ò lè kò sí lè ṣeé ṣe ká mọ́ sọ̀rọ̀ rẹ̀
torí reason tó fà tí mo sọ pé a ò lè ṣe ká mọ́ sọ̀rọ̀ rẹ̀ ni pé mo fẹ́ rán àwọn ará Ògbómọ̀ṣọ́ létí kò jẹ́ dandan kéèyàn ó ṣe ti tèmi o béèyàn ò bá ṣe tèmi tọ́lọ́run bá ti ṣe tèmi falilahi alhamd. ní mọ́sálásí Ansarudeen inú wọn ti pe ìpè kan tí special adviser to governor eyín Mr. Abdulrasheed tó wá bá wa tó lóun wá fẹ́ ṣèjókòó àlàáfíà nígbà tó wà ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ kábíyèsí ò tí ì wà lórí ohun tí ìjókòó sórí àgàǹgbà náà ẹni tó wá sojú gbogbo àwọn olóyè ìlú ìní bàbá wa Aláròjẹ wọ́n ṣe sùúrù gidi gan tí wọ́n jókòó dè wọ́n lá bẹ̀rẹ̀ ìjókòó láago 3 mo ò dé not until to 6 ló tó dé àwa jókòó àwa sọ̀rọ̀ àwa balọ̀ àbàbọ̀ nǹkan tí wọ́n wí níjọ́ náà ọlọ́pọ̀ èrò ni kìí even if it is off record àwọn tó sì tún lè rántí ọ̀rọ̀ tí mò ń sọ yìí wọ́n wá ń sọ fún wa nígbà náà wípé gọ́vnà ló rán wọn wá láti pé káwọn wá pẹ̀tù sí ti ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ aládùúpẹ́ lọ́wọ́ gọ́vnà gidi gan pé ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí nígbà tó yẹ pé àwọn gan fúnra ara wọn ẹlẹ́sìn ni wọ́n gọ́vnà ṣe dáa tó yẹ pé ẹlẹ́sìn ló gbé jáde láti pé kó wá bá wa sọ ọ̀rọ̀ yìí nígbà tá a sọ ọ̀rọ̀ yìí lọ síwájú tá a sọ ọ̀rọ̀ yìí lọ sẹ́yìn ọ̀rọ̀ yìí ò tí ì worst tó báyìí ìgbà tó di pé òdodo ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí máa tó ti fojú hàn gedegbe níwájú special adviser sí gọ́vnà níjọ́ náà wá ń jẹ́wọ́ fún wa níjọ́ náà wípé kìí ṣe gọ́vnà ló rán àwọn níṣẹ́ o àwọn kan ló gbé àwọn dìde ní ìlú Ògbómọ̀ṣọ́ ń bì í tán ní káwọn wá forúkọ gọ́vnà jíṣẹ́ pé làwọn fi fẹ́ ṣe táwọn fẹ́ ṣe yìí gbogbo tẹ́rítẹ́yìn ṣe pẹ̀lú ẹ̀ ń gbé mi yìí níṣẹ́ ẹ̀ ń dá wàhálà kún wàhálà sí ara tiyín náà lọ́rùn nítorí pé bí ìtàn bá dé bí kálukú ṣe ń bá a bọ̀ tó fi kan ẹ̀yìn tẹ́ ẹ gbé mi kàn yín ní ìsìn náà ní ọkàn. I have a mild mind mi ò ṣetán láti pé mo fẹ́ pẹ́ anybody lẹ́jọ́ ni ọjọ́ ẹjọ́ mi pípé àwọn ọlọ́pàá ti pẹ́ area commando Ògbómọ̀ṣọ́ ọlọ́run bá kò ní bàǹkà kan rẹ̀ jẹ́ mi ò mọ bá ṣe shift wọn bóṣù kan bóṣù mẹ́ta bí mẹ́jọ mẹ́fà wọn máa ti wọn but èyí tí mo mọ̀ ní area commando Ògbómọ̀ṣọ́ nígbà tí wọ́n pinlẹ̀ mi mo rántí wípé èmi fúnra ara mi níjọ́ kan tí mo lọ sí police station tí mo sọ fún wọn pé àwọn ọmọ kan ń kò mí lọ́nà wọ́n ń bú mi wọ́n fi mẹ́ṣíìnì lé mi kiri onílọ́ba níkà ẹ lọ́ọ́ ṣe sùúrù àwọn ti pinnu wípé ọ̀rọ̀ tó bá jọmọ́ ti Ògbómọ̀ṣọ́ ní ìsìn tí wọ́n bá mú ẹjọ́ ti kábíyèsí wa tí kábíyèsí ti wọlé ńgbà náà àwọn òbí kan lọ competition wa ni kẹ́yìntì lórí mọ́ gbé wọn lọ sọ́run tí wọ́n bá tún mú ti gun míì wá àwọn òbí kan lọ rí kọ̀wé wa wọ́n mọ̀ mú wọn lọ sọ́run ni area commander tún wá pé collectively pé káwọn èèyàn jókòó pé àwa ìjókòó àlàáfíà kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ a sọ nǹkan tí ń ṣẹlẹ̀ I was not opportune láti pé kí n jókòó níjọ́ náà but àwọn tó wà lórí ìjókòó fi ẹ̀hónú wọn hàn ṣùgbọ́n nígbà tí wọ́n máa sọ ọ̀rọ̀ lọ àwọn ọlọ́pàá tó ń lọ rèé parí rẹ̀ wípé ṣé ẹ mọ̀ wípé Yunusa ńgbà tó débi pé ṣé ẹ mọ̀ pé Yunusa ní họ́ọ̀lù dàrú pé àwọn ọlọ́pàá tó fẹ́ kí ọ̀rọ̀ Yunusa bọ àwọn lọ́rùn àwọn ò ní faramọ́ ẹ̀yin gbogbo àgbáyé ni mo fẹ́ kẹ́ mọ́ gbọ́n nǹkan tí ń ṣe àwọn kan gbé sínú tá à ń fi pamọ́ tí a ò sọ àwọn náà wọ́n tún ń tì wá débi pé ká lè bá a sọ ẹ ó ṣe wá fìyà jẹ mí kẹ́ wá sọ pé mi ò gbọ́dọ̀ sọ fáyé pé ẹ fìyà jẹ mí ẹgbà kọ́ níyà kí n fìyàwó àtàwọn ọmọ lẹ̀ sínú ìrònú kí n fi ìlú lẹ̀ sínú pápá leke tí wọn ò mọ ibi tí mo wà táwọn èèyàn sọ pé háyàkìlà lọ́wọ́ gbé mi ní àwọn kidnappers ní kankan ní tẹ́ ẹ gbé mi lórí mẹ́ṣìn tẹ́ sọ mí sórí mẹ́ṣìn tẹ́ gbé mi lọ bùnmí lórí gbé mi sínú mọ́tò tẹ́ ò gbé mi lọ sí area command office láti lọ rè ṣe entry wípé a ti gbé dé o àtọ̀dọ̀ yín nìsín à ń gbé lọ sí Ìbàdàn tí kò wáyé bẹ́ẹ̀ we are not Doland but mò ń gọ́ torí mò ń wá láfíà torí mò ń wàláhì mò ń wá láfíà fún Ògbómọ̀ṣọ́ mò ń gọ́ tí
wọ́n fi ń sọ pé àwọn ń gbé mi lọ sí Àbújá ni àwọn ò gbé mi lọ sí Àbújá. Mo fíjọ́ tí máa wọlé mo fi búra fún yín. Sẹ́rí ìparí àwẹ̀ yìí ọ̀nà tó jìn ni tọ́lọ́mọdé rí méje gbà nínú rẹ̀ tọ́lọ́ fó jẹ́ pé kó fi ṣe ìjìyà fún mi, kó fi fìyà jẹ mí lórí rẹ̀, kó gbẹ̀mí mi tàbí kó nǹkan aburú burúkú kankan ṣẹlẹ̀ sí mi, kí Ọlọ́run sì fa àpẹẹrẹ kó fi hàn gbogbo ayé pé irọ́ tó pa fún yín lọ́fà tí mo fi ṣe nǹkan tí mo ṣe fún yìí. Ẹ̀yin náà ẹ tọrọ bẹ́ẹ̀ fúnra yín tó bá kí mo bá parọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ wá gbé mi lọ sí ọ̀hún. Mi ò fi ọ̀rọ̀ lẹ̀ bọ́ sínú ọ̀rọ̀. Special committee, special adviser to governor of Ọ̀yọ́ State nígbà náà tó ní governor ló rán òun, tó ń padà tó wá jẹ́wọ́ wípé governor kọ́ ló rán òun, wípé àwọn kan nílùú Ògbómọ̀ṣọ́ ni wọ́n rán òun. Ó sì dárúkọ lọ́jọ́ náà. Ó ní Alhaji Monsuru Ejide ló rán òun níṣẹ́ wípé káwọn wá pẹ̀tù sí ti ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Akí Alhaji Monsuru Ejide lórí ìrìn àjò yìí náà. Kọ́mítì mélòó oríṣiríṣi ni wọ́n ti set up lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kọ́mítì mélòó ni Alhaji Monsuru ti ń set up bọ̀ láti ilẹ̀ wá tó yẹ pé àwọn ọ̀rẹ́ wọn náà wọ́n kó sínú kọ́mítì. Kọ́mítì mélòó ni wọ́n ti kó kalẹ̀. Ṣé pé àwọn ni wọ́n champion rẹ̀, àwọn ni wọ́n bankroll ìjókòó yẹn ní gbogbo kọ́mítì. Ẹ̀yin ọlọ́pàá ò rí, ẹ ò gbọ́, ẹ ò rí, ẹ ò gbọ́. Láìpẹ́ yìí wọ́n tún set up committee tí wọ́n fẹ́ jókòó pẹ̀lú gbogbo àwọn olóyè ìlú Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Àwọn yẹn láwọn ò lè tẹ àṣẹ ọba ìlú mọ́lẹ̀, ṣùgbọ́n láti pé kán lè bá wá àlàáfíà fún ìjókòó. Ẹnìkan bẹ́ẹ̀ tó yẹ pé mo lò pé ẹ lè fi àpọ́nlé oyè ọlá àtòwò àti tó ní ẹ lè fi wò ó, tí ń ṣe bàbá wa Ìbà Abógundé. Wọ́n jókòó pẹ̀lú kọ́mítì tí wọ́n set up yìí. Àwọn ta ló set up kọ́mítì yìí náà? Alhaji Monsuru Ejide náà ló set up kọ́mítì yìí. Bẹ́ẹ̀ ni Ìbà Abógundé sọ tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ fún wọn níbi kọ́mítì yẹn. Kí ni àbábọ̀ kọ́mítì yẹn? Ẹ̀yin ọlọ́pàá ẹ pè wọ́n, ẹ bi wọ́n léèrè pé ṣé gbogbo tí mò ń sọ yìí ṣe rọ́ ni? Is it not a security report pé gbogbo kọ́mítì tán set up yìí wọ́n set up, ta ní set ẹ̀ up? Kí ló mú tó fi fail? Kí ló dé tí mo fi arrive into one conclusion? Kí kábíyèsí ó tó dé wọ́n set up àwọn kọ́mítì kan. Ẹni tó chair kọ́mítì yẹn ìní bàbá wa Abẹ́sẹ̀. Fídíò ibi tán gbé ti ń give report fún gbogbo olúwa, tán gbé ti ń sọ pé ní tòótọ́ bí ìlú Ògbómọ̀ṣọ́ ti ṣe jẹ́ mú àwọn ò kí ń gbà kí ẹni tí ì bá ṣe ọmọ ìlú kó wá máa dápa tẹ̀lé nílùú. Ẹ béèrè lọ́wọ́ wọn kí ni outcome meeting yẹn, kí ni nǹkan tán conclude lé lórí, kí ló fà á tí wọ́n fi implement ẹ̀. Kámọ́ tí ì sọ ìgbà tí Yunusa fi pe Ṣọ̀ún council lẹ́jọ́ lọ sí court nígbà náà, kí ni report tí court fún wọn, kí ni advice tí court fún wọn nígbà náà. Advice tí court fún wọn nígbà náà mú tẹ̀lé advice yẹn ló fi bí tó fi débi tán fi lọ rèé na àwọn bàbá, tán fi lọ sí court numbers of months over a year náà fi ń lọ. Ẹ jẹ́ ká bira léèrè pé ṣé wọ́n ṣe hearing after close to 2 years of going to court? Títẹ̀mí náà 1 year 5 months ńlá ṣe. Àwọn subordinates ni wọ́n wá. Ẹni tó pẹjọ́ gago kò rí bí yọjú. Ẹni tó sponsor kan wá gbé mi. Fídíò wà tẹni tó rìkọ́ọ̀dì mi fi ń dárúkọ Alhaji Monsuru Ejide pé kí ló dé tó fi lè máa sọ̀rọ̀ Alhaji Monsuru Ejide. Bàbá rẹ̀ ṣe báyìí, bàbá rẹ̀ ṣe báyìí, bàbá tó bú mi, tó bú bàbá mi, tó blackmail bàbá tó bí mi. Àwọn ọlọ́pàá wà níbẹ̀ nígbà tó fi ṣe fídíò, but unfortunately àwọn ọlọ́pàá tó wà ní surrounding ọmọ wípé ń ṣe fídíò ni. Kódà wọ́n ń wọ̀nà nígbà náà pé kún mọ́ ìyá fọ́tò òun nínú. Ó ya fọ́tò yẹn tán while I am in detention on Wednesday.
on Thursday morning as early as possible láti kẹ́ bí 5 ìdájí fídíò tó ṣe lórí mi ti go viral. Wọ́n tún lọ rí mú ti fídíò yẹn èyí tó lọ sọ́nà Èkó ń bì ní wọ́n sọ pé mo pa ọmọ ní lọ rí fi ṣògùn owó. Ó cause problem fún mi níbi tí mo wà lọ́fíìsì mi àtàwọn tí mi pẹ̀lú wọn jọ wà lẹ́kọ̀ọ́. Ó take time láti pé kí n fi mọ sọ fáwọn pé kò rí bẹ́ẹ̀. Àfàwọn tó súnmọ́ mi kò sígbà tí mo bá rántí kí ní ẹ̀ tí o mọ jẹ́ bànújẹ́ ọkàn fún mi. It's enough for me láti pé kí n lọ rí ṣe tí mo bá fẹ́ ṣe nígbà náà lórí cyber bully. Láàárín ìgbà náà mo mọ nǹkan tí wọ́n ṣe tí wọ́n ná owó náírà ṣe gbogbo ẹ̀ fún Àmọ̀tẹ́kùn tó bú mi. Mo ń pàdé rẹ̀ lọ́nà mi ò sọ nǹkan kan ẹ̀yin ọlọ́pàá ṣe ẹ̀ tí ń gbọ́n tí mò ń sọ fún yìí. Òjò Olúwa tanná kódà ó tún bá débi pé níbi tó ní confident dé lórí ìpàdé parapọ̀ tó tún ṣe ó tún pè wọ́n ń bẹ tó tún wọ̀n wọn lé mi lórí. Èmi ò lè dá wàhálà lẹ̀. Ẹ̀yin yẹn tí ì lọ síbi tí mò ń lọ nípa ọ̀rọ̀ yẹn nígbà wọn fi gbé mi dé Ìbàdàn o. Àwa túká ẹni tó gbé special adviser lọ sí hòtẹ́ẹ̀lì ibi tí ó sùn ọwọ́ ajé ọmọ inú ilé Ayélára gangan Àfà Síkírù tó wọn ọmọ pọ́ ọmọ inú ilé Ayélára ni. Ibẹ̀ ló ti ń tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ló ti ń sọ fún wọn wípé òun o Alhaji Monsuru ló rán òun níṣẹ́. Àmọ́ ibi táwọn rí kíní sí kíní yóò ṣòro. Ẹni tó sọ̀rọ̀ lálẹ́ ẹjọ́ náà ìgbà tó di láàárọ̀ ọjọ́ kejì inú wọn na àwọn bàbá ilé Ayélára ní mọ́sálásí. Ṣé wọn ò nà wọ́n ni? Ṣé kò sí fídíò rẹ̀ ni? Adúpẹ́ fọ́lọ́run pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aṣíwájú wa nílùú Ògbómọ̀ṣọ́ ń gbà náà tán ṣe tí wọ́n wà nínú mọ́sálásí tí wọ́n fi nà wọ́n. Ẹ̀yin ọlọ́pàá ò rí yẹn o. Ẹ ò rí. Ẹ ò rí pàápàá. Wọ́n ṣe ń bú wa, wọ́n ṣe ń yẹ̀yẹ́ wa. Wọ́n bú ibà gbógun dé gbogbo tó lè dógun lẹ̀. Bàbá yẹn ṣe sùúrù. Nítorí kan lè bá lálàáfíà. Wọ́n bú kábíyèsí whitewash ẹ̀ kò sí ọ̀rọ̀ burúkú tí wọ́n sọ sí àwọn yìí náà ni ẹ wá ń fi hàn wáyé pé owó ju gbogbo nǹkan lọ. Ikú ló kù o tẹ bá mọ̀ pé bá fẹ́ pa mí lọ́kàn yà kú o. Ẹ ò lè tún fẹ́ fìyà mí jẹ mi tó ti kọjá ti ta lákọ̀ọ́kọ́. Àwọn tẹ́tẹ́ ti kọ́kọ́ mú mi ní ta lákọ̀ọ́kọ́ wàláì I so much appreciate them. Ọlọ́run báyọ̀ bá mi ṣe dáadáa fún wọn. They see the truth and they handle it with mind. Not fi handle it. Bẹ́ẹ̀ni, but the present one failed to see the truth. Tí wọ́n ń sọ̀rọ̀ burúkú sí mi, bàbá burúkú, èèyàn burúkú ni ọ́. Èèyàn burúkú ni ọ́. Àgbàyà ni ẹ́, onígàdá wàhálà dáadáa dí sí ilẹ̀ ni ẹ pẹ̀lú ọjọ́ orí rẹ̀ kí ló fẹ́ ṣe. It doesn't mean láti pé kéèyàn kú lórí òdodo rẹ̀ kò tí sí nǹkan tó ti burú jù. Ẹgbọ́n tí mo fi bẹ̀rẹ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in ọ̀dọ̀ ọlọ́ọ̀bá ni màmá sí ni màmá lọ rí wà ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀. Mo wá nígbà tí wọ́n wá ń padà fi hàn mí lórí gbígbé tó gbé mi kàn yìí tó ń padà fi hàn mí wípé nínú ọ̀rọ̀ wọn tí wọ́n wá ń padà fi hàn mí wípé nínú statement wọn pé lórí WhatsApp làwọn ti gbẹ nìkan tó kìnìkan ìtàn wí ni pé àwọn rí security report láti Àbújá náà ti ránṣẹ́ sáwọn ní kíní ní Ọ̀yọ́ state. Wọn ò ránṣẹ́ sí wọn ní area command office ní Ògbómọ̀ṣọ́ wípé ẹnìkan ń bẹ lákàtà yín bẹ̀rù tó fẹ́ dàlú Ògbómọ̀ṣọ́ rú. Àbí kẹ́ wá fún wọn ní àkàtà yín bẹ́ẹ̀ kẹ́pẹ́ lọ rí fún wọn l'Ógbómọ̀ṣọ́ ẹgbẹ́ lọ rí pé kíní ẹ lọ rí pé kalẹ̀ kí ló ṣẹlẹ̀ kẹ́ wá investigate pé ṣé mo fẹ́ mú yàn wá láti Cairo ní tòótọ́ ni ṣé mo fẹ́ ṣe program yìí àbí mo ṣe program yìí kò sí invitation tẹ́ rí láti fi ṣe pé evidence ni ebi invitation tó ṣe ní Mr. Lágbájá sọ pé ó pé òun àwọn olóyè ìlú tó sọ pé wọ́n fẹ́ wá ẹ lọ bí gbogbo wọn léèrè léwo ni mo sọ fún wọn pé kán mọ̀ bọ̀ a fẹ́ ṣe nǹkan báyìí lọ́jọ́ báyìí because I knew very well pé on 24 wọ́n ní kéèsì ní court pẹ̀lú kábíyèsí so nǹkan tí wọ́n fẹ́ ṣe pé ẹ jẹ́ kémi náà da inú wọn rú kí n sọ fún ẹ pé on 24 à ń fẹ́ ṣe nǹkan níbẹ̀ àti fẹ́ ṣe 25 pé wọ́n mọ̀ lérò pé nígbà tá a bá lọ bẹ̀rẹ̀ 24 àwọn ò ní ráyè wọlé 25 26 mọ́ wọ́n ti gba mọ́sálásí mọ́ wọn lọ́wọ́ síbẹ̀ náà sì mọ́ gba mọ́sálásí ni kì í ṣe coup now it's not a military coup
but láti fi mí wọ́n ni. Ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ gbé mi tẹ́ ẹ jẹ́ mùsùlùmí mò ń bi yín léèrè kí ni ànábì wí lórí tẹ́ ẹ bá wà lójú ogun. Ó ní kí ni ète ìlógun. Ẹ sọ pé ń bọ̀ látọ̀tún ẹ yọ látòsì, ẹ sọ pé ń bọ̀ láti wájú ẹ yọ látẹ̀yìn. Ṣé bí mùsùlùmí ni í ṣe rọ̀ ni mo pa? Àbánábì ò sọ bẹ́ẹ̀. Ète lógun. Bọ̀ láti fi ṣéèkì káàmpù tuntun wọn náà. Ẹ wá kọ́ ẹ wá wòye ẹ̀yin gbogbo yẹn lágbàáyé mo wá ń bi yín léèrè kíní kan lọ́pọ̀lọpọ̀ tó wo fídíò yẹn. Fídíò tí mo fẹ́ sọ̀rọ̀ báyìí. Màá padà tún máa sọ̀rọ̀ nípa èyí tó fi ń bú kábíyèsí, màá mọ pléèsì gbogbo rẹ̀ sórí kíní, màá bẹ̀rẹ̀ sí máa ń kọ́ àwọn fídíò yẹn. Ẹ síìsì fóònù mi ẹ ní káwọn èèyàn máa kọ́ tiẹ̀ fún mi, ká máa kọ́ tiẹ̀ fún mi. I am not Doland. Mélòó lẹ fẹ́ fla nínú ọ̀rọ̀ tí Yunusa sọ tó ti fi bú gbogbo ayé tó fi bílì tí ń wọnú lé káàkiri tí ń kẹnu bọ̀rọ̀ tí ń dá wàhálà alẹ́ káàkiri nínú ìlú. The same Alhaji Mansuru ẹ bí Alhaji Mansuru léèrè mélòó Alhaji Mansuru ti ń lọ rí bá bẹ̀bẹ̀ lọ́dọ̀ àyímọ̀, mélòó ní ti ń lọ rí bá bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ìmámù Ọ̀fà, mélòó ní ti ń rán yẹn lọ rí bá wọn bẹ̀bẹ̀ lọ́dọ̀ Mùdírù. Ṣé kò tún padà tún lọ rí yẹ̀yẹ̀ Mùdírù Markaz? You are causing the problem because you are not bringing solution to the problem. Ẹnìkan wá fẹjọ́ sùn yín ẹ wá ń build intervention around the person that come to report to you. No findings, no anything. You just feel what you can do is to frustrate my life. Ẹ wá gba means of income ẹ wá gbé kalẹ̀ ẹ wá pin ẹ̀ mọ́lẹ̀. Ẹ̀yin gbogbo ẹ̀ lágbàáyé mo wá ń bí wọ́n léèrè nígbà náà wípé ẹ̀yin ọlọ́pàá ẹni lórí WhatsApp lẹ ti rí nígbà náà wọn ò tí ì jẹ́wọ́ wọn ò tí ì sọ̀rọ̀ tó fi lọ́ọ́ rẹ̀ kan Yunusa. Ẹni lórí WhatsApp náà ti kọ nǹkan tí wọ́n kọ jáde yìí. Tẹ́ fi hàn mí. Not even a paper was given to me pé kí n máa defend the petition tán kọ against me. I'm in the station mo rí gbogbo àwọn tán kó wá síwájú yẹn fún wọn ní petition kan máa ka petition wọn ni. Read this petition, defend this petition. What you don't understand, ask us, we will tell you. That is all you do. Ẹ̀yin gangan wà lẹ́wà jẹ́ petition. Tẹ́ wọ́n kọ́ tẹ́ ń fẹ́ mi bí mi léèrè kí ni tẹ́ mi torí pé lẹ́yìn ìgbà náà kẹ́yà mo tún ti rí fídíò kan. Fídíò ìjọba ìbá àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹ̀ wọ́n ń gbé wá in order to blackmail me, just to nail me. And mo sọ gbogbo àwọn nǹkan tí mo sọ mi ò purọ́ ní díẹ̀. Mi ò pa irọ́ nídìí ẹ̀, mi ò parọ́. The most funniest thing ni sà ẹ̀yin èèyàn mi màá sọ nǹkan mẹ́ta màá sọ mẹ́rin fún yín tó funny. Èyí tó funny níbẹ̀ ni pé alákọ̀ọ́kọ́ ni pé mo wá sọ fún ẹ pé orí WhatsApp lẹ ti rí nǹkan tẹ kọ nípa mi tẹ sọ fún mi pé torí rẹ lẹ́fi torí rẹ wá fi wá pick mi without any warrant of arrest. Nínú ilé wọn wọlé wá bá mi nílé ọ̀dọ̀ bàbá mi náà kí à ń kọ́ bọ̀ mí lọ́wọ́. Mo fi ọlọ́ọ̀bá búra fún yín pé ojú máàkì rẹ̀ ọ̀kan ní ibẹ̀ níbi ó lè hàn lórí ibẹ̀ yẹn ó ní ojú máàkì ẹ̀ ní nígbà tó wọ́n yẹn fi nǹkan mi tán fi ní kí n change síwájú. No warrant of arrest, kò sí pépà kẹta fún mi láti pé wọ́n fi arrest mi débi pé wọ́n fi gbé mi lọ sí area command office pé ẹni tá a wá sí jurisdiction yín yìí o àti mú un àwa make inventory níbí. Are you surprised? It happens to me. Èmi gángan ló ṣẹlẹ̀ sí kìsẹ̀ lónìí nígbà tá a la dé bàbá Sàkàbà lógun tán fi ní káwọn agbèmí lórí ọ̀rọ̀ pé mo bully àwọn mi ò bully wọn, which I can still remember very well. Èyí gan kò call fún yẹn lọ́ọ̀yà wọn kọ̀wé fún mi ó ní kí n ṣe nǹkan mo ṣe ìgbà tí mo ní ṣe ó ní kó tẹ́ wọn lọ́rùn tó wọn láwọn ọmọ àwọn ni wọn ò gbà àwọn àbúrò àwọn ni wọn ò gbà wọn tún ní ká wá gbé mi nígbà tí wọn á gbé mi lóde Àrẹ̀mọ níbi tí mo jókòó sí nobody is with me àwọn èèyàn mi ò sí lọ́dọ̀ mo sì dédé mo dẹ̀ follow wọn the same ọlọ́pàá tó mú wọn wá mú mi lóde Àrẹ̀mọ ní area command office Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń lò against gbogbo wa tán fi ń dẹ́rù bá àwọn èèyàn wa nígboro tí wọ́n máa gbé mẹ́ṣíìnì máa léyìn káàkiri nígboro mùsùlùmí ni kìí ṣe kírísítẹ̀nù ẹ̀yin àfáà wa nílẹ̀ Yorùbá mùsùlùmí ni o ẹ wá lè ń wá láàfíà fún Islam nílẹ̀ Yorùbá
láàrin ara wa mùsùlùmí ni o ó wá ti lọ rí take side